káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Ààrẹ Almaroof. Ẹ má bínú mi ní dúró kí àwọn èèyàn fi wọlé bọ̀tán tó bá wọlé wọn á bá kíní ibẹ̀. Ọ̀rọ̀ tó ń lọ. Ṣé rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, mo kàn fẹ́ sáré pín ọ̀rọ̀ yìí sí ọ̀nà bíi mẹ́rin ni. Ṣó ti yé yín? Ó tán. Ìgò yọ lójú. Àdó lójú kan. Mo fẹ́ sáré pín ọ̀rọ̀ yìí sí mẹ́rin ni, òórùn mú ni. Ṣé rí àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ ní Nàìjíríà báyìí tó dẹ̀ yẹ pé ó yẹ kí gbogbo wa ká mójútó. Ó ti yé yín, má bínú. Ojú ìgò kan yọ ni, òórùn mú mi lè fẹ́ fojú mi lẹ̀. So number one, mo kọ́kọ́ fẹ́ sọ lórí Queen ìyàwó Ọọ̀ni, Queen Naomi pẹ̀lú ọ̀rọ̀ Oríyọmí Hamzat. Ṣé rí gbogbo àwọn tí ọmọ wọn kú, Ọlọ́run á bá wa bu afẹ́fẹ́ rere sí wọn ni. Àwọn àgbàdẹ tó ní pé ọmọ tó máa sin ni ò ní kú lójú ẹni. Bẹ́ẹ̀ ni báwọn àgbà ṣe sọ nìyẹn. Mo wá fi àsìkò yìí rọ gbogbo àwọn tí ọmọ wọn kú nílùú Ìbàdàn káàkiri àgbáyé wípé Ọlọ́run ní jẹ́ kán rírú ẹ̀ mọ́. Kán dẹ̀ má bínú sí Queen Naomi àti bọ́dà wa Oríyọmí Hamzat. Nítorí iṣẹ́ rí nǹkan tó ṣẹlẹ̀ yẹn, ó kàmù èmi náà torí ó dàbí pé mo mọ̀ ọ̀yàn kan tí mo mọ̀ ọ̀yàn kan tọmọ ẹ̀ náà wà ń bẹ̀. In short, méjì lọmọ ẹ̀. At the end of the day, bàbá yẹn kàn ní àwọn tó máa ń tètè gbà fọ́lọ́ ni. Ó ní Ọlọ́run ló máa rí bẹ́ẹ̀ ni. Pé in as much tí Ọlọ́run ṣì ní ìyàwó òun, ó sì lè bímọ. On which pé ó tiẹ̀ wà nínú oyún oṣù méjì. Ọlọ́run fi kíní yẹn tọ́ lọ́rẹ ni. Ṣé rí ẹlẹ́ẹ̀kejì? Ṣé rí nǹkan tí Queen Naomi ṣe yẹn àti tí Oríyọmí ṣe agbátẹrù ẹ̀? Kíní yẹn kò ń ṣe nǹkan tí kò ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀. Even gan nílùú òyìnbó ń bíbà àwọn ọmọ náà máa ń kú, wọn kàn pọ̀ tó yẹn ni. Mo dẹ̀ gbọ́ táwọn èèyàn sọ wípé ìfà náà bá lọ, kò ń ṣe nǹkan ìfà. The Nigeria is not even smiling. Nigeria is not smiling. Tí a bá dẹ̀ rí àwọn èèyàn tí wọ́n bá tán fẹ́ ran ìlú lọ́wọ́, ẹ má jẹ́ ká bi ẹnu àtẹ́ lù wọ́n. Nítorí pé ẹni tó wá ṣe show, Queen tó wá ṣe show yẹn kò sọ fún wa, kò gbèrò pé kẹ́nì kankan kú. Ó wò pé nǹkan tó dáa káwọn máa ṣe ni wọ́n ní wọn dẹ̀ṣẹ̀ máa ṣe. Ṣó ti yé? Ṣé mọ̀ pé kíní yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn parents wa tí a bá tẹ̀lé ọmọ àwa náà máa ń tẹ̀lé àwọn ọmọ bíi tó yẹ pé oníjàngrúfà ńlá yẹn tó máa kọ́ àwọn ọmọ sínú ẹ̀. Ìkan ti ṣẹlẹ̀ nínú DC ń bí bóyá last time or year before tí kíní yẹn jábọ́. Àwọn ọmọ tán kú, wọ́n kú ń bẹ àtọ́ dẹ̀ yéye ń bẹ. Àmọ́ àgbàdua kí ẹnìkankan ṣe nǹkan kéèyàn kú. Ṣé wá rí thinking faculty làwọn èèyàn wa bọ́yẹ máa ń sọ̀rọ̀. Kódà àwọn tó tẹ̀ jẹ́ pé ọmọ wọn ò sí nínú incident yẹn. Àwọn nǹkan tó ń sọ fáwọn tó ń ṣoore fúnyàn pé òkè bóyá máa fúnyàn ní ó máa fún each person ní 5,000 àbí nǹkan kan àbí 5,000 people. Mi fi bẹ́ẹ̀ fi gbogbo ọpọlọ gbé kíní yẹn bọ̀, mi ní time mi ìdẹ̀fẹ́ kí kíní yẹn kọjá. Kó má dàbẹ̀ pé àríro àdásí, kó má jẹ́ pé àwọn nǹkan míì ni a máa sọ sí. Ẹ jẹ́ kí n sọ nǹkan fún èèyàn mi. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ṣé rí Oríyọmí Hamzat, èní dẹ̀ ni anniversary day mi lóòótọ́. Ẹ rí pé mi tún bá yẹn wá torí kíní yẹn ká mi lára. Ṣé rí Oríyọmí Hamzat is not to be blamed. Please, ẹ bá mi share kíní kó dọ́dọ̀ anybody. Queen Naomi, no, she's not to be blamed. Because nǹkan tó máa ń sọ nìyẹn pé tí wọ́n bá ṣoore ń gbà míì torí yẹn bá padà di ẹ̀tẹ́, ó máa ń dùn yàn gan. Bó ṣe rírú kíní yìí sìn, máa advice ìyàwó kábíyèsí pé kí ó má ti torí ẹ̀ kó stop ẹ̀. Because ọ̀pọ̀lọpọ̀ ọmọ nínú ẹ̀ dùn ní ọjọ́ yẹn, ọ̀pọ̀lọpọ̀ ọmọ nínú ẹ̀ dùn. Máa gé kíní ẹ̀ pàápàá bí àwọn bàbá sọ̀nà ni. Ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ dùn ẹ̀ jọ. Gbogbo ẹ̀yin tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí, mo mọ̀ pé kò wù yín. Ó dẹ̀ ti máa wà nínú nǹkan tí ẹlòmíì àwọn ọ̀fọ̀ ń ṣe wọ́n báyìí. Àmọ́ Ọlọ́run ọba tó máa ń rọ̀jò àlùbáríkà fún wa. Ọlọ́run ọba tó ń jẹ́ kó òòrùn náà tó tún fún wa ní vitamin C. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba náà ló tún ṣe ọ̀gìnìtìn tó jẹ́ pé òtútù lásìkò táwa wà níbí báyìí.
Ọlọ́run bá wa bá rọ gbogbo wọn lójú. Ṣé rí ọ̀rọ̀ mi ò ní pọ̀ púpọ̀, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo èèyàn, tẹ́ bá ti wo kíní ẹ share brother mi Oríyọmí Hamzat, wọ́n ní wọ́n fi ọlọ́pàá mú, Ọlọ́run ayọ̀ ń bẹ, kí ló dé táwọn èèyàn tá máa ń ṣe bẹ́ẹ̀. Dóònà kò sẹ́ni tó gbàdúrà kọ́ ọmọ òun kú, because mi ò lérò pé pẹ̀lú oore àti àwọn nǹkan tí Oríyọmí máa ń ṣe, èmi ò mọ̀ nípa ti coin púpọ̀ o, bọ̀ pẹ̀lú oore àti àwọn nǹkan tó Oríyọmí máa ń ṣe tó ti ń ṣe látìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ọmọ 5-6 jọ. Oríyọmí really try a lot. In short, ní ẹ má ní jẹ́lu Ìbàdàn nílùú Nàìjíríà, nítorí pé kò ń ṣe gbogbo èèyàn tó ń gbé Ìbàdàn nìkan ni ọmọ Ìbàdàn. Àwọn ọmọ Èkó wà ń bẹ, àwọn ọmọ Ọ̀yọ́ wà ń bẹ, àwọn ọmọ Ṣakí ń gbé bẹ. Bí gbogbo all the whole state ṣe wà ní Lagos, bẹ́ẹ̀ náà ṣe wà ní Ìbàdàn àtọ̀yọ́. Tó ti yé yín, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, gbogbo ẹ̀yin tí kíní bá kàn, tó bá padà rí kíní later, Ọlọ́run á bá wa kẹ́yìn, Ọlọ́run á bá wa gẹ̀yìn. Ọlọ́run wá ní ṣe àwọn ọmọ yẹn ní ọmọ lọ àárí mi. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ní bá wa ṣe bẹ́ẹ̀. So none of them to be blamed. Bẹ́ẹ̀ ni ìtúrẹ́ náà ni mo ṣe sọ̀rọ̀ yìí, nítorí pé àwọn èèyàn blame wọn gan, àwọn èèyàn ń ṣépè, ìyẹn lọ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ bá tún wà lórí bíbá ẹ jẹ́ ń dó lórí ibẹ̀ yẹn, torí ìdí tí mo fẹ́ kọ̀ tẹ́ ni pé ṣùgbọ́n case tabarẹ́ni tó fẹ́ kọ̀ tì ibẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ ṣe, ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi, ẹ má ní mo wọ́n ní àwọn làwọn ní Ilé Ifẹ̀. Màá kànra short ọ̀rọ̀ yẹn. I was surprised nígbà tí Lady K bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Ọọ̀ni. But Lady K tó bá gbọ́ message mi, sister mi jọ̀ọ́ jẹ́jẹ́jẹ́ o, ilẹ̀ ń yọ o. Tá bàbá wo bá gbọ́rọ̀, ẹ jẹ́ ká bá wọn sọ ló ní bá ṣe lè sọ̀rọ̀ o. Jẹ́jẹ́jẹ́ o Lady K, ẹni tó bá gbọ́ ẹ bá mi send ẹ sí sister mi ni. Ó yẹ kí n pè ní náà, but mo kàn fẹ́ á gbọ́rọ̀ yìí kó lè mọ̀ pé mi ì fi ọ̀rọ̀ yẹn sábẹ́ àwọn. Bàbá wa ò ní ìtàn tó sọ, àwọn ọmọ Ìgbò ti gbà mú o. Wọ́n ti mú ìtàn tó Ọọ̀ni sọ, wọ́n ti mú dání. Wọ́n dẹ̀ fẹ́ máa lo ìtàn yẹn against Wánsìn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bó là ń lọ. Haúsá Fúlàní, wọ́n kó ẹranko sínú ọ̀dọ̀ wa kíyà máa jẹ wá nílẹ̀ Yorùbá. Àwọn gọ́vnà wa mẹ́fẹ̀ẹ̀fà mo ti pè wọ́n ṣàkíyèsí rí, gbogbo ilẹ̀ mọ̀. None of them ló fún wa ní respond o. Wọ́n ní kan tún ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ sìn, a ní àwọn kan lọ́dọ̀ tiwa tó ń pè ní Ago Rangers. Wọ́n ti ní kó lọ fẹjọ́ wọn sùn. Ẹ̀yin náà wò sense wo ló make. Èmi gangan tí mò ń bá yín sọ̀rọ̀ sìn, 20 acres of land tá a ní nínú ẹgbẹ́ wa, a gbin ẹ̀gẹ́. Wọ́n ní àwọn ọmọ Fúlàní wọ́n ti lọ jẹ bíi páàtì kan nínú oko yẹn. Báwo la ṣe wá fẹ́ ṣe nígbà táwọn gọ́fìnà wa ò bá wa sọ̀rọ̀ sí? Báwo la ṣe fẹ́ ṣe nígbà tí bàbá Tinubu wà ń bẹ̀ tí a lè sọ̀rọ̀? Ẹ̀yin èèyàn, ó dàbí yẹ̀yẹ́ ni o, but wọ́n tó bá mọ̀ pé ọ̀rọ̀ mi lọ́gbọ́n, ẹ ṣí ẹ̀kẹ́ lómi gbọ́. Báwo la ṣe fẹ́ ṣe nígbà tẹ́ ẹ̀ bá lè tètè àsìkò tá a ní ẹni tó jẹ́ Yorùbá lọ́wọ́ sí tí nǹkan ti ẹ̀ lè yìí? Kí ni kókó nǹkan tí bàbá Tinubu fẹ́ ṣe fún wa kó tó lọ́dún 4 ẹ̀ pé? Ọ̀rọ̀ tèmi ò jù yẹn lọ o. Kí ni kókó? Because ìtàn tí bàbá wa ò ní sọ, àwọn ọmọ Ìgbò ti mú dání, àwọn náà ti ń claim yìí pé àwọn làwọn kọ́kọ́ délé Ifẹ̀ kó tó di pé àwọn bàbá ti wá délé Ifẹ̀. Níjọ́ tèmi dẹ̀ ti dáyé, ìtàn Ọ̀rànmíyàn àti ìtàn Ọbalùfọ̀n àti Ifẹ̀ tí mo ti ń gbọ́ àti ìtàn Olúgbò, mi ò ever gbọ́ kó sọ ìtàn Ìgbò rí. But níjọ́ tí bàbá wa ní ìrìṣà ti jáde tó ti lo èdè Ògún ọ̀sọ́ọ̀sì yẹn, àtìgbà la ti ní problem. Mo fi Ọlọ́run búra. Now wọ́n categorize pé èmi ò mọ bí tí bàbá wa ní ti gbọ́ ìtàn yẹn o. With due respect, kábíyèsí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, kì í ṣe pé ọmọdé ò lè jọba o. Kì í ṣe pé wọ́n ní ìmọ̀ ò lè fọmọdé jọba. Bọ́ ọmọdé tó bá máa jọba, ẹ pè wọ́n sí kọ̀rọ̀, ẹ sọ ìtàn fún wọn. Bàbá wa Aláàfin ò ṣàdédé mọ̀tàn. Àwọn àgbààgbà ìlú Ọ̀yọ́ láti kékeré tó jù lọ tó ti kú, àwọn náà sọ ìtàn díẹ̀ fún bàbá tí bàbá grab. Ẹ ti mọ̀ pé oníwèé ọ̀mọ̀wé ni bàbá wa Ọọ̀ni Ìrìṣà, ó kàwé. Contractor ni according to bá ṣe gbọ́. So ẹjọ́ ìtàn mélòó lẹni tí ò tẹ̀ lérò pé òun fẹ́ jọba ló fẹ́ mọ̀.
irú ẹ̀ ni Olúwo náà ń ṣe gbogbo àwọn ọba tí wọ́n jọba yìí wọ́n ń ṣe ọmọdé kò sí tó jọba 20 nínú yín ẹni tó jọba ní young age gan tó jẹ́ àwọn Aláàfin àwọn Aláké àwọn Àwùjalẹ̀ wọ́n ṣe báyìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ ká bàlú Yorùbá jẹ́ ẹ wo báwo la ẹ fẹ́ ṣe nígbà tó yẹ pé nítorí pé mi ní time lẹ́ni ni o ṣó tó yẹ kí n jókòó kí n fẹ́lá fún ni ẹ dákun báwo la ṣe fẹ́ ṣe àgbìn oko wọ́n jẹ nǹkan oko wa bàbá wa ò rí nǹkan ṣe sí gbogbo àwọn gọ́vnà wa tó jẹ́ pé wọ́n ní capacity wọ́n ní power nínú ìlú wọn wọn ò ṣe nǹkan kan sí báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ yìí tojú sú èmi ò rí jù báyìí lọ o ẹ rí pé mo short ọ̀rọ̀ kéékèèké ni tó bá wá di ọjọ́ Sunday àbí tí n bá ní time màá wá fàájà lẹ́ẹ̀kan sí gbogbo ẹni tẹ́ bá mọ Shanko Rashidi lórí ibi ẹ pè Shanko ẹ ní èmi Ààrẹ Almanu pé kó lọ wò ó torí ẹni tó fẹjọ́ ẹ̀sùn ẹni tó fi ẹjọ́ ẹ̀sùn ó fún mi ní nọ́mbà ẹ̀ mo pè lẹ́ẹ̀mẹ́ta kò gbé aago mo fi mẹ́sẹ̀jì lẹ̀ lórí WhatsApp ẹ̀ mo fi voice note sílẹ̀ mo ti tún fi sí láàárọ̀ yìí ẹ pé kó wá gbọ́ ọ̀rọ̀ mi kó tó di pé ọmọ yẹn lọ gbé ọ̀rọ̀ ẹ̀ fún àwọn èèyàn ó tún wá ń ṣe làwọn àgbà mi ìfẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ ìyàwó ẹ̀ lọ́hùn lẹ́yìn tí ẹ fẹ́ gbọ́ o ṣó yẹ kíyàwó Shanko kó tún máa tírẹ́tì ọmọ tó kọ ẹ fẹ́ tó pa tí ń bì ọ̀rọ̀ yẹn mi ẹ má jẹ́ ń sọ torí mo fẹ́ gbàyànjú ni tí ó bá wá gbọ́yànjú mi tẹ bá ti wá gbọ́rọ̀ yẹn bò mí ẹ̀yin èèyàn mi ẹ má bínú o Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ Ààrẹ Almaroof náà ni God bless every one of you ire owó ire ọmọ àìkú balẹ̀ ọ̀rọ̀ lọ́dẹ̀dẹ̀ gbogbo wa ẹ ṣe gan ẹ má ní mo láṣẹ jù àmọ́ tí nǹkan bá ń lọ ẹ jẹ́ ká sọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ olórin tí mo fẹ́ dárúkọ yìí ọmọ ló jẹ́ ó dẹ̀ ti ń kọrin láti kékeré ẹ bá mi fọwọ́dù kínní yìí sí ọ̀rọ̀ yìí kan Shanko Rashidi wọ́n dẹ̀ gbé kéèsì Shanko Rashidi wá fún mi nínú Washington Maryland yìí kó dẹ̀ tó di pé wọ́n gbé kéèsì yẹn lọ fún àwọn tí ẹ̀yẹ̀yàn ọ̀rọ̀ gidi lọ̀rọ̀ yìí náà o pápápá mo fẹ́ gé o kó tó di pé wọ́n gbé kéèsì lọ fún àwọn tí wọ́n máa wá bà orúkọ ọmọ yẹn jẹ́ kó tó di pé wọ́n polówó àbí kó tó di pé mi náà jáde mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹni tó bá mọ Shanko Rashidi ẹ kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ ẹni tó fi ẹjọ́ ẹ̀sùn mi ó fún mi láago ẹ̀ mo pè é mo fi mẹ́sẹ̀jì lẹ̀ fún mo send a lot of stuff mo send ẹ̀ síbẹ̀ fún but still yet náà kò ṣe o kò dẹ̀ pè mí padà ó ti yé yín kò pè mí padà so I don't know bóyá nǹkan kan wà tí àwọn èèyàn wò pé tí nǹkan bá ṣẹlẹ̀ must ni pé kó jẹ́ pé àwọn máa da ilé ayé ẹnìkan rú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ tó bá Shanko Rashidi wí gan ni o tí mo dẹ̀ jẹ́ olólùfẹ́ àwọn olórin tí mo dẹ̀ mọ nǹkan tí mo ń sọ ìdí ẹ̀ tí mo fi ń pe àkíyèsí ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá mọ Shanko ẹ bá sọ̀rọ̀ it's time láti bá Shanko sọ̀rọ̀ ó ti yé nítorí pé mo ti pè é mo ti rọ̀ ọ́ mo ti pé kó wá dá mi lóhùn kí n lè yanjú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yìí dẹ̀ ń lọ bí ọ̀rọ̀ bí ẹjẹ́ ń ge díẹ̀ kó lè mọ̀ pé èmi tí mò ń sọ mo mọ̀ nǹkan tí mò ń sọ mi ì dẹ̀ fẹ́ kán tún máa pariwo orúkọ ọmọ yìí ẹni tó gbé kíní fún mi tí kíní yìí bá kúrò lọ́wọ́ tèmi tó bá lọ bọ́ sọ́dọ̀ àwọn tí ó tán wò pé àwọn kan fẹ́ ṣe show ẹ má get me wrong o ẹ mọ̀ mo ní ọmọ mo ní ẹgbẹ́ Shanko tó bá lọ bọ́ sọ́wọ́ àdán wa ní mo kàn fẹ́ ṣe show pé àwọn fẹ́ rówó àwọn fẹ́ fi make owó wọn ò ní pé sákèésí kankan máa bọ́ta ni bọ̀ èmi máa ń ṣe nǹkan kan ni pé mò ń pè láti gbọ́ ọ̀rọ̀ títí ẹ̀ náà ọmọbìnrin kan ló fẹjọ́ ẹ̀sùn mi ẹ jẹ́ kí n gé díẹ̀díẹ̀ kódà gbogbo fídíò gbogbo bó ṣe wá ṣe ìyàwó pẹ̀lú ọmọbìnrin yẹn l'Amẹ́ríkà gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi ẹ bá mi pè é ọ̀rọ̀ yẹn pọ̀ gan gbogbo voice ẹ wà lọ́wọ́ mi ẹ bá mi pè é kó dá mi lóhùn tó bá ti dá mi lóhùn màá pè mo send message sí mo sọ fún mo láàárọ̀ tí ẹ̀ jẹ́ àádọ́ jẹ́ bàbá ẹ nínú olórin gan tá a bá pè wọ́n lọ́wọ́ kan wọ́n máa dá wa lóhùn wọ́n dẹ̀ máa respond ẹ jọ̀ọ́ ẹ bá mi pè é ìyẹn lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àwọn ọmọ kan wà ní ìlú Libya
wọ́n máa ń pe àwọn kan ní bọ́gà but nítorí pé ọmọ yẹn náà ò tí ì fún mi ní information kò tí ì jẹ́ kí n mọ nǹkan tí n máa sọ lórí ẹ̀ àwa ń tún ilé ayé ṣe lórí Facebook ni o àwa ò bá ilé ayé jẹ́ o ọmọbìnrin yìí ṣàlàyé ọ̀rọ̀ kún ó ní ó gbé òun wá òun ló gbé òun wá òun dẹ̀ ti sanwó ọdún kan òun ti sanwó yẹn tán ọdún kan àtààbọ̀ ó ní tóun bá ní kó bóun fowó ránṣẹ́ ó ń gbé owó yẹn sí ọ̀nà jíjìn kí ló dé tẹ̀yin tẹ̀ ń jẹ́ bọ́gà kí ló dé tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ at least ọmọ yìí ti sanwó pé fún yín ọmọ yìí ti sanwó tán fún yín ẹ fi lọ́rùn lẹ̀ nígbà tó ọmọ bá ní kẹ bóun ṣẹ́wó tẹ ní tó ọmọ ní kẹ tó fẹ́ ṣẹ́ndì 50,000 tẹ ní 50,000 naira yẹn 50,000 riyad náà ni kò yẹ kó máa rí bẹ́ẹ̀ kò yẹ kó máa rí bẹ́ẹ̀ àwọn òun ṣe blogger àwọn òun ṣe content creator sọnù àwọn ò ní wá bí ká wá ṣépè fún yàn àdẹ ní wá bí ká wá bá tọmọ èèyàn jẹ́ bọ́ ọmọ tí ò bá gbọ́ náà a máa wọ̀n ẹ̀ ni ẹ jọ̀ọ́ irú nǹkan tí woman princess yẹn ṣe tó ṣe fún ọmọbìnrin yẹn mo ní kọ́ ọmọbìnrin yẹn fún mi ní information kalẹ̀ mọ́ báyìí máa sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá gbé ọmọ lọ Saudi tẹ́ ẹ gbé wọn lọ sí Oman tẹ́ ẹ gbé wọn lọ Gabon tẹ́ ẹ gbé wọn lọ sí South Africa tẹ́ ẹ ní kọ́ lọ ṣiṣẹ́ tó bá ti sanwó iṣẹ́ wọn tán ẹ fi wọ́n lẹ̀ káwọn náà live life wọn torí the same thing tẹ́yìn ṣe yìí ẹ̀yin náà ti wà nírú ẹ̀rí kò sẹ́ni tó lọ sílùú yẹn tó náà kọ́kọ́ sìngbà tẹ́ ẹ bá ti wá sìngbà tán ẹ fún ọmọ lọ́mọ láyè náà ẹ lè wá di ògo ẹnìkan mú wọn ń ṣe bẹ́ẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ rí i pé mò ń gé pápá torí mo ò ní time I have to go ó ti yé yín ṣe rí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ó ní pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ fura o ẹ fura gan ọ̀nà tẹ́ẹ̀dẹ̀ máa fi fura pọ̀ o ẹ fura gan ni nítorí pé àwọn ìtàn Yorùbá tá à ń sọ àwọn ọmọ Ìgbò náà ti dúró